rejuvenate ẹ̀wọ̀n tọ́lọ̀ fi kẹ́ wa. a ní olówó a ní ọlọ́lá a ní oníyì alálàgbèga but ilẹ̀ Nàìjíríà tá a wà yìí kò sọ wá àgbádùn rẹ̀ mọ́ ètò pé kí ọmọ ènìyàn kó má ní 10,000 lápò lọ́jọ́ kan kí ọmọ ènìyàn má ní 5,000 lápò kéde ojúmọ́ ló jẹ́ wọ́n sí àfẹ́yàn mọ́ bẹ́ẹ̀ ni àfẹ́yàn mọ́ àgbà òmìnira láìpẹ́ yìí àfẹ́ òmìnira bá àfẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ti parí ẹ̀ sínú Kùránì látẹ̀dí bùyúta gẹ́rà bùyútì kún àwọn Fúlàní ẹ má délé Yorùbá mọ́ ẹ má pa wá mọ́ ẹ má jí wa gbé mọ́ ẹ má dé pa àwọn obìnrin mọ́ àtà tẹ́sítẹ́mìsì wọ́n ti sọ limọ́ àlá àlìyá ìrọ̀rùn kọ́ máa bá gbogbo ọmọ Yorùbá o ẹ ṣàṣẹ o. ọba wa Imam Yorùbá ọmọ Yorùbá Ìjẹ̀bú Òde Yorùbá nation ọjọ́ oṣù kẹsàn-án orílẹ̀-èdè Yorùbá 2022 fún gbogbo ẹ̀yẹ ọmọ Yorùbá nílùú special mega rally fún Yorùbá nation. bíi almost ẹ jẹ́ kí n sọ pé bí ọgbọ̀n ọdún sẹ́yìn Ìjẹ̀bú parapọ̀ bá a ṣe fi Ìjẹ̀bú sílẹ̀ náà ni Ìjẹ̀bú ṣe rí o. Ọlábísí Ọ̀nàbánjọ ló kọ́ ọjà yìí o improvement wo ló wà níbẹ̀ ẹ̀yìn ìyálọ́jà ń tó wà kò sí gbogbo iléèwé wa